ara mi ìrírí baálé ilé méjì dèrò kóòtù nìbàdàn búrẹ́dì ni wọ́n jí gbé. ẹjọ́ kan tí ìtàn kò ní gbàgbé bọ̀rọ̀ wáyé ní kóòtù májísírèètì ìbàdàn lọ́jọ́ ajé monde ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2024 yìí nígbà tí àwọn baálé ilé méjì kan farahàn ní kóòtù ọ̀hún nítorí tí wọ́n jí búrẹ́dì kọ̀ọ̀kan mú. ọ̀gá àgbà ọlọ́pàá nípìnlẹ̀ ọ̀yọ́ cp adébọ́lá hamzat ló pè wọ́n lẹ́jọ́ sí kóòtù. ó láwọn ọkùnrin náà ibrahim adeniyi tó jẹ́ ẹni ọdún 41 àti ebenezer olùṣesí tí òun kò ju ẹni ọdún 31 lọ ní tiẹ̀ jí búrẹ́dì ńlá kọ̀ọ̀kan gbé. kọ́bùrù david adépọ̀jù ẹni tó ṣojú cp hamzat nílé-ẹjọ́ ṣàlàyé pé ẹ̀ka ilé ìtajà ìgbàlódé kan tó ń jẹ́ foodco èyí tó wà ládùúgbò ring road làwọn olùpẹ̀jọ́ náà ti ń ṣiṣẹ́. iléeṣẹ́ yìí ló ń ṣe búrẹ́dì foodco tí ọ̀pọ̀ èèyàn fẹ́ràn. búrẹ́dì ọ̀hún náà ni ibrahim àti ebenezer jí mú lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2024 yìí tí àwọn aláṣẹ iléeṣẹ́ náà sì lọ fọlọ́pàá mú wọn tí wọ́n sì torí ẹ̀ pè wọ́n lẹ́jọ́ sí kóòtù. gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́ èédégbèje náírà 1,300 ni wọ́n ń ta ẹyọ búrẹ́dì tí wọ́n ní ọ̀kọ̀ọ̀kan àwọn olùjẹ́jọ́ náà jí. àpapọ̀ búrẹ́dì tí àwọn méjèèjì sì jí jẹ́ 2,000 àti ẹgbẹ̀ta náírà 2,600 níye. ó ní ọ̀ràn tí wọ́n dá lòdì sófin ọdún 2000 èyí tó ṣe ìwà ọ̀daràn léèwọ̀ tó sì la ìjìyà lọ. nígbà tí wọ́n ka ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n sí wọn létí lọ́kọ̀ọ̀kan àwọn méjèèjì sọ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn náà. lẹ́yìn náà ládájọ́ kóòtù ọ̀hún onídàájọ́ ọlábísí ògúnkànmí gba béèlì ọ̀kọ̀ọ̀kan wọn pẹ̀lú 50,000 náírà 50,000 naira. ó wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. ọláwálé àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv. faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.